number 2 Iyere Street room. Ọ̀sẹ̀gbẹ̀lẹ̀ bàbá o, ọ̀sẹ̀gbẹ̀lẹ̀ bàbá. Ọ̀sẹ̀gbẹ̀lẹ̀ bàbá o, ọ̀sẹ̀gbẹ̀lẹ̀ bàbá. Òjé wẹ̀dí o, òjé ríwe ní òyà o bàbá. Òjé wẹ̀dí o, òjé ríwe ní òyà o bàbá. Wẹ̀rí ló ṣe nọ̀nà ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ nù rẹ̀ kọ̀ yẹ̀rẹ̀. Ẹ̀ṣẹ̀ nù rẹ̀ kọ̀ yẹ̀rẹ̀ pé. Ẹ̀ṣẹ̀ nù rẹ̀ kọ̀ yẹ̀rẹ̀. Bọ́lá ṣe ló bá ló ṣe náà kó kan yíyá wẹ̀já o. Bọ́lá ṣe ló bá ló ṣe náà kó kan yíyá wẹ̀já. Ẹ̀ṣẹ̀ nù rẹ̀. Méjì yẹra gé o. Ọ̀rẹ́ mi náà ṣe adé yá kí ọmọ o. Ọ̀rẹ́ mi kọ́ lọ́dọ̀ adé yá kí ọmọ. Anyẹ́rì náà ló wá gbọ́n náà kí lè ra rẹ̀ òyìnbó. Anyẹ́rì náà ló wá gbọ́n náà kí lè ra rẹ̀. Ọlọ́wọ́lùkọ́, ọ̀yùkọ́ ò ìsà. Agbọ́lé jọ́ta, alẹ́ àkíkò dáwọ̀ náà.
gbéra o yàjẹ́rẹ́ bí àná gbéra èkì àjọlé wọnà jẹ́rẹ́ o bàbá mi lè pè wọnà jẹ́rẹ́ o bàbá mi lè pè wọnà jẹ́rẹ́ o bàbá mi lè pè wọnà jẹ́rẹ́ o bàbá mi lè pè. Managing Director of Segbe Group of Companies based in Uromi. Ọ̀sẹ̀gbẹ̀ ní bàbá o, ọ̀sẹ̀gbẹ̀ ẹsẹ̀ lulu rẹ̀, òṣèré àwòsàn o, ẹ̀ka yà sàbọ̀ tààrẹ̀ sẹ́nu wẹ̀lú rẹ̀ o bàbá, yà á sórí ìgbésò bọ̀. Ọmọ yàtà mọ́ o, ẹsẹ̀ lọ sẹ́gbẹ̀ wẹ̀lú rẹ̀, ọmọ yàtà mọ́ ẹsẹ̀ lọ sẹ́gbẹ̀ wẹ̀lú rẹ̀, àjọ ayé rẹ̀ o. Ọ̀nà ọjọ́ ìlú ọgbọ̀n, ẹja rẹ̀ gbọ́ pàrẹ̀ sẹ́ o. Raja Gwinudo, yeah,
Ebawaho, Managing Director, Super Hotel, World Base. Sama Ebawaho na leo. Dali hii. Nisabati kukurabo. Kurabo na leo. Dali hii. Saturday program. Praise the Lord. Yale bayo. Akare na yoyu. Le bayo na na kwa. Wa ye mo. Wa ibu. Keep Dr. Happy. That's it. Africa that the Vatican sign. Lagos. Happy. Galo e ba ti dojo. Mr. Fayos Afolo 007 Transport Supervisor NNPC Lagos. Dọ́gbọ́ làgbọ́nà. Dọ́gbọ́ làgbọ́nà. Jas Papa Education Saturday Ahilegbe Young Doctor Saturday Sigo Wana Saturday. Dr. John Okodigu alias Uncle Jerry. Akanela no yuwo. Na waju dana na baba. Baba la go. Mrs. Mada Okoku. Mr. Andrew Ameche, Africa Antina. Mrs. Maria Okoku, Managing Director of Osaka Restaurant.